rẹ ti ń kàn káàkiri àgbáyé lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀rọ ayélujára wípé Adéoyè abẹ́fẹ́ owó làbí àkàndá ọ̀rọ̀ Awikonko ń ṣayẹyẹ orí kadún ọjọ́ bíi 50 ọdún láyé láyé àtàyè ìdẹ́ra 50 golden years birthday 2-in-1 celebration ni o ọjọ́ yẹn gẹ́gẹ́ la tún máa ṣe filọ́lẹ̀ àràgbá yamuyamu iléeṣẹ́ rédíò Awikonko FM ayẹyẹ máa wáyé ní Adétutù event center akíọ́lá ìpẹ́tùmọ́dù ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Sunday August 24 ọdún 2025 bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán yẹ́rẹ́gẹ́ gbogbo olókòlókò ọ̀tọ̀kùlú jankan-jankan ló ń bọ̀ Táyé Kẹ́hìndé Adégbòdù ni ó kọrin lùlù fún wájọ́ aṣọ àǹkárá tààmú pẹ̀lú access card ní fisa láti wọlé o ọ̀pá mẹ́rin àti fìlà àwọn ọkùnrin 10,000 naira ní ọ̀pá mẹ́fà àti gèlè àwọn obìnrin ní 18,000 naira ẹ fẹ́ ra sọ́jọ́ ìbí Awikonko nọ́mbà yìí ní kẹ́gbẹ́. Adéoyè abẹ́fẹ́ owó làbí àkàndá ọ̀rọ̀ Awikonko ló pé gbogbo àwọn olóríire ẹja jọ pàdé níbẹ̀ a máa retí yín o. ọmọ tó bá sọ lẹ́nu àpò ìyá ló fi kọ́ o Yorùbá ẹja ṣe dáadáa torí ẹ̀yàn là ń pariwo gbogbo tá a bá fún ní ṣe o lọ́lá ò béèrè lọ́wọ́ wa. ọmọ tó bá sọ lẹ́nu àpò ìyá ló fi kọ́ o Yorùbá ẹja ṣe dáadáa torí ẹ̀yàn là ń pariwo gbogbo tá a bá fún ní ṣe o lọ́lá ò béèrè lọ́wọ́ wa. ọ̀rọ̀ Ọ̀yọ́ tá mi jẹ lẹ́nu ọ̀rọ̀ Ifẹ̀ tá mi jẹ létí Yorùbá jẹ́ ká ronú gẹlẹ̀ o ká má bá a sábà mọ́. ọmọ tó bá sọ lẹ́nu àpò ìyá ló fi kọ́ o Yorùbá ẹja ṣe dáadáa torí ayọ̀ là ń pariwo gbogbo tá a bá foni ṣe o lọ́lá ó béèrè lọ́wọ́ wa. apanigboko tanná oṣó òrùrù ní wẹ̀wù ẹ̀jẹ̀ kan lẹ̀ ilẹ̀ ni mo tẹ̀tẹ̀tẹ̀ kí n tó tẹ pọ́n ọ̀pẹ̀tẹ̀ rẹ̀ rékè ní yàsíya búkà 16 adíáfọ̀ Ọ̀rúnmìlà wọn ní bàbá òní bímọ sótú fẹ̀ mo gbọ́ títí tí mo rí wọn ìgbà tí yọ kọ̀kọ́ bí ó bí ọmọ mo bí tán mo fi ń sara ó ní wọ́n fi joyè alára nígbà tí yóò tún bí ó bí ọ̀rọ̀ ọmọ tàjọrò wọ́n fi eléyìn oúnjẹ ajérò ìgbà tó tún máa bí ó bí ọmọ mo bí tán mo fufu gbẹ́rùgbẹ́rù ó ní wọ́n fi jẹ ọlọ́yẹ mọ́yìn ìgbà tí yóò tún bí ó bí ọmọ mo bí tán mo kégi ó ní wọ́n fi joyè alákégi ìgbà tó tún máa bí ó bí ọmọ mo bí tán ni mo ṣẹ́gi tà lọ́jà Ìjìgbò mẹ́kùn ó ní wọ́n fi jẹ oúntage ọ̀lẹ́lẹ́ ìgbà tí yóò tún bí ó bí ọmọ mo bí tán ni mo ń fẹ́ lù ú tà lọ́jà Ìjìgbò mẹ́kùn ó ní wọ́n fi jẹ ẹlẹ́jẹ̀ ló mọ̀ pé ńgbà tí yóò tún bí ó bí ìgbà tí mo bímọ tán lọ́ràn mi gún gẹ́gẹ́ ó ní wọ́n fi joyè ọwárangún àga ìgbà tó tún máa bí ó bí ìgbà tí mo bímọ tán ni wọ́n fọwọ́ mi wọ̀ mí ni wọ́n fi jẹ ọlọ́wọ̀ lótú fẹ̀ l'Ọ̀rúnmìlà bá dájọ́ ọdún wọ́n sọ fún gbogbo ọmọ rẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ lọ́jọ́ ọdún bá pé nìta bá pé nìrọ́ pé tán Ọ̀rúnmìlà sọ̀dún ọ̀sọ̀dún kọ́ Ọ̀rúnmìlà fa osùn idẹ lọ́wọ́ ọlọ́wọ̀ náà fa osùn idẹ lọ́wọ́ Ọ̀rúnmìlà wọ sálúbàtà idẹ ọlọ́wọ̀ náà wọ sálúbàtà idẹ Ọ̀rúnmìlà dádé ọlọ́wọ̀ náà dádé alára dé ó ní àbọrúbọ yìnbọn ṣiṣẹ́ ajérò dé ó ní àbọrúbọ yìnbọn ṣiṣẹ́ ọlọ́yẹmọyín dé òun náà ní àbọrúbọ yìnbọn ṣiṣẹ́ alákejì dé ó ní àbọrúbọ yìnbọn ṣiṣẹ́ òǹtagì ọ̀lẹ́lẹ́ dé ó ní àbọrúbọ yìnbọn ṣiṣẹ́ ẹlẹ́jẹ̀ rúmọ̀ pé dé ó ní àbọrúbọ yìnbọn ṣiṣẹ́ ọwárangún àgá dé ó ní àbọrúbọ yìnbọn ṣiṣẹ́ ọlọ́wọ̀ ló tún fẹ́ dé ó dúró gbandi Ọ̀rúnmìlà ní ọ̀yà ṣe báwọn ẹgbẹ́ rẹ ti ṣe ìwọ náà pe àbọrúbọ yìnbọn ṣiṣẹ́ ọlọ́wọ̀ ní èmi ò lè pàbọrúbọ yìnbọn ṣiṣẹ́ o Ọ̀rúnmìlà ní kílódé ọlọ́wọ̀ ní ìwọ Ọ̀rúnmìlà sọ̀dùn ọ̀sọ̀dùn kọ́ èmi ọlọ́wọ̀ náà sọ̀dùn mo sọ̀dùn kọ́ ìwọ Ọ̀rúnmìlà fa osùn idẹ lọ́wọ́ èmi ọlọ́wọ̀ náà fa osùn idẹ lọ́wọ́ ìwọ Ọ̀rúnmìlà wọ sálúbàtà adẹ èmi ọlọ́wọ̀ náà wọ sálúbàtà adẹ ìwọ Ọ̀rúnmìlà dádé mo dádé mo ebẹ́yìn àgbàlẹ́ ní ẹnìkan kì í forí adé balẹ̀ fẹ́nìkan
lọ́rùnmìlà bá bínú pé ẹgbẹ́ ń bígbó àbí tàjùmọ̀gbélé kọ̀ tí a máa jẹ́ ti bàbá tọmọ kọ́ mọ́ làálàá. Ọ̀rúnmìlà bá fa osùn idẹ rẹ̀ já ọkọ̀ rí sídìí ọ̀pẹ àgùnká èyí tó yà sí yabúkà 16 laboyún ilé ọ̀bá bí wẹ́rẹ́ mọ́ o. àgàn tọwọ́ àlàbòsùn aláìsàn òdìdé ní dùbúlẹ̀ akérèmọdò wẹ̀wò ìràwé àtọ́gbẹ nídìí ọlọ́mọkùnrin obìnrin ò rí àṣẹ wọn mọ́ gbogbo nǹkan di rúdurùdu láráyé bá tún mú gbé ta wọ́n ní gbọ́ Ọ̀rúnmìlà ń bẹ láyé ayé ò rí rúdurùdu bí èyí o. adíá fún Aláàfin Ọ̀yọ́ tí ń fojoojúmọ́ kọjú ìjà àgbà sọ́ọ̀ni ọjọ́ kọjọ́ tọ́ọ̀ní bá ilé yíjú padà tọ́ba ìyọwọ́ wà mẹ́rin lákọ̀ ajẹ́ pé késekése là ń rí o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ irúnmọlẹ̀ ìpadàbọ̀ Ọ̀rànmíyàn yẹmẹ gbẹ́kẹ́ ẹkùn olókèrè wé jẹ́rò ọ̀tọ́ bọlé famẹyọ oró ń kò yùmùyùmù fẹ́ sọ̀rọ̀ mo tún kí gbogbo ọmọ kú ó tù òjíire bí mo kí wa pé sára lè koko bí ọ̀tá àìsàn ní fara wa ṣe bùgbé tí kú tó fòtàrùn kọ́ mọ gbẹ́nu gbẹ́wò wá kí towó tọmọ wọlé wá bá ní ẹ̀yọ́ àpé ọpẹ́ mi díẹ̀ mo pẹ́ kí n lè bá àpẹ́ láyé ẹja padà síbi aroko tì sí láì pọ̀sẹ̀sẹ̀ lórí ìtàn àgọ́dọ̀yọ́ tá a mẹ́nu lé oko kan kì í dálé lẹ́yìn ẹpọ̀n àtọ̀yọ́ ilé àtọ̀yọ́ gbòó àtàgọ́dọ̀yọ́ àtọ̀yọ́ Aláàfin láì sí ìrànlọ́wọ́ ìlú tó kù wọn ò lè dálé ayé ara wọn gbé kò sì sí èyí tó ju Ilé Ifẹ̀ lọ láàrin wọn mo wá ní Atọ́ba Tẹ́lẹ̀ Àtìbà tọ́sọ àgọ́dọ̀yọ́ Aláàfin kì í ṣe èèyàn gidi tó ní ìtàn dáadáa bẹ́ẹ̀ ṣe rò ṣùgbọ́n kó lè bá a ní àkọọ́lẹ̀ kíkún kó lè wúlò fún àrọ́mọdọ́mọ wa ẹja sọ̀tàn Ọ̀yọ́ àti àwọn Aláàfin márààrúndínláàádọ́ta ṣókíṣókí tó ìdórí bàbá wa ikú bàbá yèyé ìyàndá ẹlẹ́wù ẹ̀tù àbòkò létí akínmọ̀rìn ọba Bímbọ́lá Òwúadé àkọ́kọ́ kásọ díẹ̀ nínú ogun tí Ọ̀yọ́ jà láti Ọ̀yọ́ ilé ìyẹn Kàtúngà kó tó túmọ̀ wọn lórí ká tó wá sọ ìtàn àgọ́dọ̀yọ́ tó bí ọ̀rọ̀ yìí gan Ọ̀rànmíyàn gbogbo wa gbàgbọ́ pé ọ̀tẹ̀ Ọ̀yọ́ ilé dó eléǹpẹ̀ ọba tápà ló fún un nílẹ̀ bí àwọn àrọ́bá tá a dé bá bọ́ bá jẹ́ òdodo mbọ̀tì Ọ̀rànmíyàn ọ̀gbádẹ́kù ò nífẹ̀ẹ́ bọ́jọba bí ọ̀jọba ní Kàtúngà kò sẹ́ni tó lè sọ ṣùgbọ́n ọ̀jọba o abẹsẹ̀ tí ń rìn màá jó kọ̀ màá jó bàbá ẹ̀ lọ́sàpò nílùú ẹlẹ́nu rírì lọ́làmù yá ẹ̀ èésù ń jẹsọ ẹ̀ lọ́sẹ̀nu yánkanyánkan àti su àtẹnu pé bò ń lò ní nǹkan ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó tẹ̀lúdó bẹ́ẹ̀ nìkan ọ̀gbádélé lórí òun náà láàmú lọ́ba àkọ́kọ́ lóde Ọ̀yọ́ lé ńbẹ̀ ló ti padà wá sí Ilé Ifẹ̀ ńgbà tó gbọ́ pé ọba Lùfọ́n Aláyémọrẹ ó jẹ Ọ̀ọ̀ni tó ilé Aláyémọrẹ kú ònípò tí Ọ̀rànmíyàn fi fira rẹ̀ jẹ Ọ̀ọ̀ni bó tiẹ̀ jẹ́ pé ọdún 1300 ni ìtàn ṣe àkọsílẹ̀ pé Ọ̀rànmíyàn ti Ọ̀yọ́ lédó lẹ́yìn ẹ̀ ni wọ́n fi àjàkáàgbọ̀n jọba Ọlọ́yọ̀ kejì lóde Ọ̀yọ́ oníwà tútù bẹ́ẹ̀ àdàbà abánigbé fìwà tuni lára ìlú tòrò ìlú tùbà lásìkò ìjọba rẹ̀ àwọn Ọ̀yọ́ Mèsì lọ́wọ́ agbógun wọ́n ní àjàkáàgbọ̀n yìí ti tútù jù ṣe bí wọ́n lọ́mọ tó bá jọ bàbá ẹ̀ ńlọgbẹ̀rí ìyá ẹ̀ jẹ́ wọ́n ní àjàká òjọba bẹ́ẹ̀ tó bí lọ́mọ tó gbóná bí àpáàrà bẹ́ẹ̀ ni ò lágbára bí àbúrò rẹ̀ Tẹ̀là Òkò tí wọ́n ń pè ní Ṣàngó Olúkòso Olówù lọ́wọ́ gbé ogun dìde lásìkò kan ó ní lọ́kàn láti gba Ọ̀yọ́ sábẹ́ ńlọ bá rán àwọn jagunjagun ẹ̀ ó ní kí wọ́n rèé gbé Ọlọ́yọ̀ọ́ Àjàkẹ́ ẹkùn wá fóun wọ́n gbé e dé ó ti Aláàfin Ọ̀yọ́ mọ́ túbú ẹ̀ ńlá àwọn Ọ̀yọ́ Mèsì bá ránṣẹ́ sí Tẹ̀là Òkò ní Tápà tí í ṣe ìlú ìyá rẹ̀ pé kó wá ran àwọn lọ́wọ́ láti gba Aláàfin Àjọ̀n kalẹ̀ ní Ṣàngó bá gbéra òun pẹ̀lú àwọn ọ̀gágun ẹ̀ méjì tó gbóná Sìmì Àgbàlẹ̀ Ọlọ́fà iná àti Gbọ̀ǹkà Ìbèrè ọkùnrin kúkúrú tí finá sayọ̀ wọ́n lọ sílé Olówù wọn ò bọ́mọ jẹ́ wọ́n sì rí Aláàfin Àjàkẹ́ ẹkùn gbà padà ńlá àwọn Ọ̀yọ́ Mèsì bá pàlù ẹnu dà wọ́n ní alágbára bíi Tẹ̀là Òkò ńlọ dá lọ́ba ni wọ́n bá lé Àjàká Àjọ̀n kú wọ́n fi àbúrò rẹ̀ Ṣàngó Olúkòso jọba ó jọba láàrin ọdún 7 péré lẹ́yìn ẹ̀ ńlá Àjàká padà sórí àpèrè ọba lẹ́yìn ẹ̀ ni Aganjúsọ́lá jọba ọ̀kan nínú àwọn ọmọ bíbí Àjàká gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìtàn ṣe fílẹ̀ ìyẹn láàrin 14th century ibi tí Ṣakí Òní wà nìtàn fílẹ̀ pé Aganjú ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Aganjúsọ́lá akíkanjú ọdẹ tó gbóná ni àní a máa mẹ́kùn láàyè àrọ́bà àtàn fílẹ̀ wípé Aganjú a máa mú àmọ̀tẹ́kùn rìn láàrin ìgboro bí ajá Aganjú lọ́ba tó jẹ́ pé tí bá ń lọ sóde tó ń ti da rẹ̀ ní ẹ̀gbẹ́ ni kò ìkú tí wọ́n fi sọ́dọ̀ òòṣà
òun ni wọ́n ń pè lóòṣà ganjú wọ́n ní a máa yọná lẹ́nu bí olúkòso lọ́dún 1375 kórì tọ́jú ọmọ aganjú ńlọ́jà aláàfin nípò bàbá rẹ̀ kékeré lọ́wà ńgbà tí bàbá rẹ̀ kú ìyá rẹ̀ tọ́jẹ́ ìyá ayùn ńlọ́jà délé lẹ́yìn ikú aganjú aláàfin kórì ńlọ gbógun sí Ẹdẹ àsìkò ìjọba rẹ̀ lọ́yọ́fẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gba àwọn ìlú agbègbè mọ́ra òun ni aláàfin tó pẹ́ jù lórí oyè lẹ́yìn ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta 50 ọdún ló lò níbẹ̀ ní 15th century ni Olúaṣó jọba lẹ́yìn ikú bàbá rẹ̀ Kórì Olúaṣó arẹwà láàrin àwọn ọba tó jayé tíran bàbá rẹ̀ kan ò jẹ́ rí ó fẹ́ ìyàwó tó lé nígba ó sì bí ọ̀tàlélẹ́gbèje ọmọ 1460 children ni Yorùbá fi pé oníkó gbogbogbò bí Olúaṣó so lè jẹ ìyá bí Olúaṣó ni èdè ni pé Aláàfin Olúaṣó ní ìdojúkọ tó pọ̀ gan ikú ọmọ ni ká sọ ni àbí ogun tọ̀tún tòsì onígbógi ńlọjọba lẹ́yìn Olúaṣó ní 15th century kan náà àsìkò ìjọba rẹ̀ ń làwọn nu pé gbógun tí wọ́n fẹ́ gbọ̀yọ́ lé tá Aláàfin onígbógi tó ìná pápá bora ilẹ̀ bọ̀gù ló ti ṣàtìpó kó tó di pé Aláàfin òfìràn jẹ lẹ́yìn odi ní kété lẹ́yìn tí ìyá ẹ̀ ọba Àdásọ́bò tọ́jà Adélé kò lórí àpèrè ńlọ jẹ́ pé bàbá Kàyà Ayàn pẹ̀lú Àdásọ́bò òfìràn ni yóò di Aláàfin kẹwàá òun lọ́ba tó lẹ́nu pé kú ò tọ́gbọ̀yọ́ ilé padà Ẹ̀gúngún Ojú ni Aláàfin tó gbé Ọ̀yọ́ lọ síbò 1554 sí 1562 náà ni ọbabìnrin Aláàfin Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ ló jọba òun ló lé ogun nu péjìnà rere lọ́dún 1555 Ajíbóyèdé jẹ Aláàfin ní 1562 sí 1570 lẹ́yìn ẹ̀ ní Abípá jọba 1570 sí 1588 wọ́n gbé lẹ́yìn ogún ọdún tí Ọ̀yọ́ Ilé ti túká òun ló tún Ọ̀yọ́ Ilé kọ́ padà lọ́dún 1580 láàrin 1588 sí 1599 ni Ọbalókun jẹ Aláàfin lásìkò rẹ̀ lèbú aláwọ̀ funfun kó iyọ̀dé Ọ̀yọ́ gbòòrò lásìkò ìjọba rẹ̀ gbogbo Ìbàràpá ló kó dà sábẹ́ Ọ̀yọ́ òun l'Aláàfin àkọ́kọ́ tó dókòwò pọ̀ pẹ̀lú àwọn èbó láti Yúróòpù gẹ́gẹ́ bí ẹ̀kẹrìnlá nínú àwọn Aláàfin tó jẹ bó bá fẹ́ kí ìtàn yọ tẹ̀síwájú a jẹ́ pé ká fi ọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ ká gba ní ìgbà lọ́ọ̀ ni bàtà fi dùn ara ò lè dáradá nílò ara wa ìdí ni pákíkanjú kan ò lè dógun sẹ́ bí ọ̀bá sálá tilẹ̀yìn fún ìjọ àjùmọ̀jó ní gbayì kíkọ́ni ìjọ ànìkànjó kọ́ni lẹ́sẹ̀ kù sẹ́ni mórí iṣẹ́ yá jẹ́ kọ́ pé èèyàn jàǹfààní ìtàn yìí ká lè wá ọ̀nà àbáyọ sí rògbòdìyàn tí ń bẹ ńlẹ̀ ká sọ ìtàn àgọ́dọ̀ Ọ̀yọ́ nìkan láì mọ ibi tí Ọ̀yọ́ ti ń rìnrìn àjò wọn bọ̀ kò lè nítumọ̀ tó dáa bí ìgbà téèyàn rí orí ọ̀rọ̀ lásán jẹ ni bí wíwé yìí ọ̀bá ti wá wú mi lórí a jẹ́ pé wọ́n sẹ́nu ń gbọ́lá fún wọ́n sinmi nù gbẹ́gun ẹni bá jóore ní jẹ́ ìdùnnú atọ́kùn bí àwa bá ń sakitiyan kẹ́yìn náà ran akitiyan wa lọ́wọ́ nípa fífi sọwọ́ sáwọn èèyàn rẹpẹtẹ bẹ́ẹ̀ bá sì wá bá ìpolówó ọjà pàdé lórí ẹ̀ ẹ má fò ó síwájú bẹ́ẹ̀ bá ti skip advert lórí YouTube kò sórí olókan tẹ́ ẹ ṣe àkàndá ọ̀rọ̀ Awíkonko bóyá lónìí tàbí lẹ́yìn ọ̀la àánú Olódùmarè ò ní fi yín sílẹ̀ ṣé ẹ gbàgbé ayẹyẹ ọjọ́ ìbí mi 50 ọdún lókè pẹ̀ tí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba aṣọ àǹkárá ti wà nílẹ̀ ọ̀pá 4 pẹ̀lú fìlà 10,000 ọ̀pá 5 àti gèlè 15,000 ọ̀pá 6 àti gèlè 18,000 bẹ́ẹ̀ bá sì fẹ́ kí mi àbẹ́ fẹ́ polówó ọjà láàrin ìwé ètò ayẹyẹ ìyẹn program ṣe ni kẹ́ẹ̀kan fi fọ́tò ránṣẹ́ bọ́ bá ti wù yín àti àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ kọ sí bí ó bá wù yín ń tẹ́ ẹ fẹ́ kọ ọbẹ̀ nìkan ni kẹ́ ẹ fi ránṣẹ́ pẹ̀lú orúkọ ìbáàjẹ́ orúkọ àkọ́kọ́ nìkan ojú pálí ìwé ò sí ńlẹ̀ mọ́ ìyẹn front page Awikonko fans club sì ti sanwó ẹ̀yìn pálí eléyìn back page inú pálí wà nílẹ̀ 1,300,000 náírà 300,000 náírà odidi ojú ìwé láàrin 200,000 náírà 200,000 náírà ìlàjì àárín ìwé 100,000 ìdámẹ́rin tá a mọ̀ sí kọ́tà 150 ẹ láìkì kẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko TV official àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904
08038519362. Èdè àti àṣà káàárọ̀ òjìrì ò ní dàrú, orílẹ̀-èdè káàárọ̀ òjìrì ò ní bàjẹ́, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Ájú wa ṣe o. Adéoyè abẹ́fẹ́ owó labí akọ̀dá ọ̀rọ̀ Awikonko ayẹyẹ àádọ́ta ọdún ọjọ́ ìbí rẹ̀ o. Ó tún máa ṣe filọ́lẹ̀ rédíò rẹ̀ Awikonko FM gbogbo àgbáyé ló ń bá ẹyọ òkú oríire. Òkìkí rẹ̀ ti ń kàn káàkiri àgbáyé lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀rọ ayélujára. Wípé Adéoyè abẹ́fẹ́ owó labí àkàndá ọ̀rọ̀ Awikonko ń ṣayẹyẹ orí kadún. Ọjọ́ bíi 50 ọdún láyé àtàyè ìdẹ̀ra. 50 golden years birthday. 2-in-1 celebration ni o. Ọjọ́ yẹn gẹ́gẹ́ la tún máa ṣe filọ́lẹ̀ àràgbá yamuyamu iléeṣẹ́ rédíò Awikonko FM. Ayẹyẹ máa wáyé ní Adétutù event center Akíọ́lá Ìpẹ́tùmọ́dù ìpínlẹ̀ Ọ̀ṣun. Lọ́jọ́ Sunday August 24 ọdún 2025. Bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán gẹ́rẹ́gẹ́. Gbogbo olókòlókò tọkùlù jankan ló ń bọ̀. Táyé Kẹ́hìndé Adégbòdù ni ó kọrin lulu fún wájọ́. Aṣọ àǹkárá tààmú pẹ̀lú access card ní fisa láti wọlé o. Ọ̀pá mẹ́rin àti fìlà àwọn ọkùnrin 10,000 naira ni. Ọ̀pá mẹ́fà àti gèlè àwọn obìnrin ní 18,000 naira. Ẹ fẹ́ràn sọ́jọ́ ìbí Awikonko nọ́mbà yìí ní kẹ́gbẹ́. Adéoyè abẹ́fẹ́ owó labí àkàndá ọ̀rọ̀ Awikonko ló pé gbogbo àwọn olóríire ẹjẹ́ àjọ pàdé níbẹ̀. A máa retí yín o.